àwọn olóbìnrin lé tí wọ́n ti lọ́kọ àmọ́ tí wọ́n yan okó lódì wọn ìṣòro ó mọ̀. ká ní ọ̀sà ìmọ̀ pé dídó obìnrin ló pé fún jù kò pé fọ́kùnrin. obìnrin ló pé fún jù bẹ́ẹ̀yàn bá ṣe ìwádìí jinlẹ̀ lórí àǹfààní ìbálòpọ̀ obìnrin ló pé fún jù kò pé fọ́kùnrin. obìnrin tí bá yan okó lódì gbogbo ara ẹ̀ yóò hun jọ ni tí gbogbo ẹ̀ ó lè kokoko bí ìgbàgbọ́n ọ̀pẹ nígbà tí ó sì pòtàsíọ̀mù lára ẹ̀. pòtàsíọ̀mù tí ó mú kára rí ọ̀dán tí ó jẹ́ ojú kọ́dà bí ọmọ 30 ọdún tán ní mọ̀ pé ọmọ 100 ọdún ni ó ti yàn lódì. gbogbo hòmónù tí ó mú kára rí ọjọ́ lọ kára rẹ̀ kórìírí ò pé kára rẹ̀ kókó sílẹ̀ gbogbo rẹ̀ nìyàn lódì. gbogbo àǹfààní ìbálòpọ̀ obìnrin ló pé fún jù. lálákọ̀ọ́kọ́ tó o bá dún ọkọ ẹ mọ́rèdó àlè mọ́rèdó boyfriend o tó o ti fi hàn wọ́n bá rè ṣe zìnà wàhálà àti ẹnu ọ̀rọ̀ àrílíìkì oxytocin yẹn náà ń pè ní bond hormone oní òmù bọ́ǹdì pẹ̀lú ọkọ yẹn tẹ́ bá ti rán ọkọ àtìyàwó tí wọ́n máa ń jà lójoojúmọ́ àìríra wọn dóni àbọ̀ ọkọ àtìyàwó tọkàn wọn jìnnà síra wọn bí sánmọ̀ ti jìnnà sílẹ̀ àìríra wọn dóni. bẹ́ẹ̀yàn bá níbàálòpọ̀ lóòrèkóòrè pẹ̀lú ọkọ ẹ̀ lè ráàrin wọn bí ó ti ẹ̀jà ìjà adìẹ ni ó mọ̀ jà ìjà wọn ò lè déta àìríra wọn dóni wọn ọ̀bọ́ǹdì wọn ò sopọ̀ kò sí sopọ̀ kankan tó sùn láàrin wọn oxytocin ò sí ń bẹ́ẹ̀ ó rìlíìsì endorphin ìmọ̀ mórí yá àwọn hormones ìmọ̀ mórí yá tí máa ń fa excitement tí máa ń mú happiness wá a mọ̀ wípé àwọn hormones wọ̀nyí they are feel good and happiness hormone n tí sáyẹ́ǹsì pé hormone fún àánú gbogbo wọn yányán sórí dopamine yẹn yóò mú kí ìmọ̀ mú kórí yá mọ̀ bí mo ṣe lè sọ yóò bá àbí òyà báyìí ní ìsìn endorphin náà ń bẹ́ẹ̀ endorphin náà ó ní àwọn hormones tí máa ń jẹ́ kí àwọn neurotransmitter ara kí wọ́n tètè ṣiṣẹ́ dáadáa yóò mú kí ẹ̀jẹ̀ kó tètè pump lọ sí different parts of the body yóò help memory gbogbo kọ́ ọmọ gbàgbé ọ̀rọ̀ kí wọ́n wí nǹkan fún ọ lánàá kó o ti ṣe àgbàgbé lónìí àìrókódó máa ń fà á. sincerely prolactin bẹ́ẹ̀ relaxation hormone ni oní ọ̀jà rẹ̀ ó sílẹ̀ gbogbo ariwo worororo wà dáadáa obìnrin mi ọmọ kanra bí ajé elékùnú ilé àìrókódó ni bí èèyàn bá ti ń yan okó lódì yóò ọmọ kanra kiri ilẹ̀ ẹlẹ́ni. tá a bá tó wá láǹfààní tinú ara ń kọ́ sáyẹ́ǹsì ti jó yí apó mi tí bá ń dóko déédéé kò lè wà nínú risk of cancer torí wípé látàrí kí wọ́n tẹ ara èèyàn kí wọ́n tẹ̀yàn lọ́yàn tẹ̀yàn ń gbogbo ara yẹn kò sí lọ́ǹpù kankan tí ó sàpamọ́ nú ọmú rẹ ẹlòmíì ò tó mọ́ gbọ́ ọmú pamọ́. wọ́n tún jẹ́ oyé apẹ́rù obìnrin bá ń kò ní níjú bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pọ́n dókítà gan àti gbogbo ìwádìí jinlẹ̀ yàkẹ́jàdú àgbáyé kò tí ì sọ ohun tí ń fàjú fún wa. àmọ́ ìmọ̀jí ó yá pé ara àwọn àǹfààní ìbálòpọ̀ ni pé èèyàn ò ní níjú iṣẹ́ tó kó ṣe nú ara gbogbo ẹ̀jẹ̀ kíkí tó tán wọn kí mọ́nú gbogbo ẹ̀ ló kó àbọ̀ ọwọ́ jáde ń ṣe ọwọ́ àyàn kó ló dì báyìí kí mọ́mọ́ tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ rẹ̀ o ò ní risk of cancer ọmọ help cardiovascular health tá a bá ń sọ̀rọ̀ cardiovascular à ń sọ̀rọ̀ nípa ọkàn ìbálòpọ̀ máa ń ran ọkàn lọ yóò jẹ́ kí àti ẹ kó pọ́ǹpù ẹ̀jẹ̀ sáwọn different parts of the body gbogbo àwọn arteries veins and capillaries gbogbo àwọn veins ara ẹ blood á circulate wọn bó ti tó àti bó ti yẹ torí kí ni ìbálòpọ̀ máa ń increase heartbeat ì máa help heart láti beat dáadáa gbogbo orí fífọ́ máa fòníkúfọ̀ láǹdé kò ní sínú ìgbésí ayé ẹ ìbálòpọ̀ máa ń increase IgA immunoglobulin A tí máa help immune system ìmọ̀ dènà àrùn immune system wẹ́n máa strong dáadáa ò ní máa fòníkúfọ̀ láǹdé obìnrin mi bá inú kíkan ọ̀jì ọ̀gbádùn inú rírun òjì ó sinmi ń gbọ́ ṣe pé ṣe jẹjẹ rẹ̀ níyan okó lódì àwọn obìnrin mi wà tó ṣe pé inú kan rún wọn ni kì í ṣe torí àìrókódó àmọ́ máa fanú rírun fóbìnrin mi jẹjẹ rẹ̀ lọ lọ́ọ̀dọ̀kọ báyìí ó sì ti lọ́kọ ọ̀rọ̀ rí òye mi ìbálòpọ̀ a máa reduce dysmenorrhea which is painful menstruation. téèyàn bá wà ń sisi téèyàn ní menstrual pain normal gbogbo èèyàn ní máa ń ní menstrual pain gbá sisi
àmọ́ bọ́ ọ bá ti lọ́kọ yóò dínkù. ńgbà tún wá ti wá lọ́kọ ní ìsìn tó ṣe wípé bọ́ ọ bá tún fẹ́ ṣe nǹkan oṣù ṣe lọ́mọ lọ́nu mọ́lẹ̀ àìròkódò àìdòkó ni wọ́n yan okó lódì ẹni ọkọ ẹ̀ tíráfù ọ̀tọ̀ bọ́kọ ẹ̀ bá tíráfù òòdùn òde. àmọ́ ńgbà tí ò tíráfù tó ṣe pé inú ilé lọ́wà jẹ́jẹ́ rẹ ló divided by 2 tó pín yàrá tí wọ́n ṣe sọ̀rọ̀ rẹ báyìí ò yé mi. lóríṣiríṣi ni ìbálòpọ̀ ìmọ̀ mara dán torí nínú àtọ̀ zinc ń bẹ́ẹ̀ tí ó jẹ́ kára rẹ̀ ó produce protein nínú àtọ̀ melatonin bẹ́ẹ̀ ìmọ̀ kí ọyìn sómíà tó sùn bí ẹ̀fọn gbogbo òróòrùn sùn àìdòkó ni nínú àtọ̀ zinc ń bẹ́ẹ̀ magnesium wà ń bẹ́ẹ̀ sodium ń bẹ́ẹ̀ lóríṣiríṣi protein inú ẹ̀ ò ló ń kà. Fructose ń bẹ́ẹ̀ is a kind of carbohydrate monosaccharide ni ń bẹ́ẹ̀ nú àtọ̀. bí ìbá ṣe pa ìmọ̀kànmọ̀kàn ọkùnrin wọn yẹ wọ́n máa ta àwọn àtọ̀ ní kí wọ́n máa gbowó àmọ́ bí wọ́n ti yan nù wọ́n ni wọ́n mú lẹ̀ ni wọ́n tún kówó lẹ̀ bí wọ́n ti yan nù. ń bọ̀ wá dirẹ̀ tó di gbàdàgbọ̀n ní ìsìn tó ṣojú pọ̀ bí òbò kọ̀ọ̀kọ́ kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ rẹ báyìí ọ̀rọ̀ rí òye mi. gbogbo orí fífọ́ ara gbígbóná inú rírun àǹkọ́ limited ẹlòmíràn máa lo lexotan pé òun òórùn sùn lọ́mọ kó lexotan 500 milligram jẹ sórí wípé gbígbèyàn bá lẹ́gbàǹlé tí ń wẹ́gbà ròde ni. gbò òdòkó òdòkọ rẹ òdì lọ yàn okó àtòbò ìjà wọn ti ń gbìyàn sára ní ọmọ ọjà bó bá ṣe ń bọ́ kó ẹja ń gbẹ́ bá ṣe ń tẹ́ tó mọ́ ọjà ìyá yín lọ ń gbọ́ ṣe pé ìwọlọmọ ń tó rí. àmọ́ gbọ́ jẹ́ wípé jẹ́jẹ́ rẹ ló po kó tì tó yan okó lódì sórí wípé ní njẹ́ ọ̀bà ṣe èèyàn láǹfààní bí tí wọ́n tún máa ń fi bẹ́ẹ̀ yàn. ọ̀rọ̀ rí òye mi báyìí látàrí gbogbo health benefit téèyàn ò lè kà tán tẹ́nu ò lè ròyìn tán tọ́lọ́hún sì ti ní ọgbà kọ́ ọ mọ́ ṣe ò ti lọ́kọ ò ti ní láńsẹ́ẹ̀sì rẹ̀ bàbá ṣe kan lóṣù lọ́kọ ẹ̀ ń wálé tó o bá take advantage ẹ̀ kan lóṣù yóò gbé ọdún ròdòṣù kẹfà míì tí wọ́n ó tún wálé kò sí tí ọlọ́run ò lè ṣe. àmọ́ wọ́n tó ṣe pé ojoojúmọ́ lẹ̀ ń ríra yín lójoojúmọ́ tó o múra tó o yan okó lódì mo ti ń ṣe sọ̀rọ̀ rẹ̀ lóríṣiríṣi ìmọ̀dé nàrùn because of immunoglobulin A tó máa help immune system ẹ ìmọ̀ fún ọ ní ó máa ń fún yóò fún ọ ní relaxation torí ó máa secrete ó máa produce prolactin oxytocin tó máa bond yẹn dopamine endorphin gbogbo àwọn hormones yẹn wọn ló ń kà pheromone gan wà ń bẹ̀ tó máa induce appeal tó máa jẹ́ kẹ́ni yẹn kọ́kàn appeal to that person. These are natural things that God has created. I don't know the reason why you intentionally ignore it. ẹni ọba jẹ́ single ní ìsìn àwọn ìpè celebrate nìyẹn gbọ́dọ̀ jẹ́ ọ̀gbọ́dọ̀ máa dókó tó ọ̀bà tí ìlọ́kọ ìfọ́tọ́ lọ́n tún ti tú ọ́lẹ̀ tó ọlọ́kọ tó wá rántí ipò sí ọ̀ lánàá kò sí ń tẹ́sẹ̀ ní í ṣe pẹ̀lú kéèyàn ọ̀bọ ku èèyàn sùn ńgbẹ́ bá lóra yín tẹ́ ẹ máa jàjà yín lọ lóríṣiríṣi ni o gbogbo tí wọ́n máa ń complain fòní kú fọ̀ láǹdẹ̀hùn àìròkódó ni gbogbo tí wọ́n máa ń sọ wípé ikùn wọn wù gáàkì àwọn ò ní rí gbẹ̀yà gbogbo àwọn hormones they are probiotics in nature. In other words, they help in dietary. Wọ́n máa help láti digest oúnjẹ. Sincerely, tó o bá dún ọkọ ẹ, wàá rí gbẹ̀yà, o ò ní constipation, wàá so gbogbo ara ẹ máa relax, wàá lè excrete waste ara ẹ. Ẹlòmíì ò tún ní mú mi. Omi mímu ó ṣe pàtàkì. Ìmọ̀ help digestion ni. Ẹni máa ní constipation. Lóríṣiríṣi lẹ́jẹ̀wọ̀n ọkùnrin ti hàn lẹ́yìn kó protect wọn from prostate cancer kó sì help cardiovascular health wọn kó sì help ego wọn kó sì ṣe àǹfààní yẹn ò fi bẹ́ẹ̀ pọ̀ fọkùnrin intercourse is more beneficial to the woman than the man. nǹkan tí ìwé sọnù ẹjẹ́ ara rẹ lọ ṣe pé kínní bí bá ń dùn ó rè lé dókítà gbogbo ń tọ́lọ̀ ń dákọ́ mọ́ dùn mọ́ èèyàn ń dùn wọ́n ti ẹni àkóòtó tútù bá mú gbogbo èèyàn ooru ní mọ́ mú wọ́n ó ti mọ̀ pé ó ní malaria nù relé dókítà tó o bá sì mọ̀ pé àgbo lọ fẹ́ lọ bọ́yọ̀ ọmọdé alternative therapy kọ́ complain tí bá ń ṣe ọ́ fún ọ wọ́n bọ̀ wòsàn wọ́n fún ọ lágbo tí ó tọ́jú ara ẹ
tó o bá ti ṣe tán tó o ṣe normal tó o ṣe pé kínní ọkọ rí ó fún ọ lówó ó fi ra ilẹ̀ landness homes and properties tọ́mọ̀ ṣe ẹ lè rí inú ro bí fámìlì yín ó ṣe improve bá ayé ọmọ yín náà ó ṣe dá ìgbà ìdóra yín nísìnyí bó lẹ ṣe fẹ́ ráàyè sọ̀rọ̀ pé ẹjẹ́ ara ilẹ̀ ìka ìkọ́lé fún ọmọ ẹjẹ́ ara ilẹ̀ ìka ìkọ́lé iṣẹ́ káwa náà ò ní family business ẹnu lóṣù náà jọ bí òbò kọ́kọ́ báyìí mọ̀ tí ń ṣe sọ̀rọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ tí ń lọ sùkúù tí ọgbà máàkì nígbà tó dó ba rẹ̀ bó lẹ́sẹ̀ rínú rò tẹ́ fi ẹ̀rọ ìlú ẹ̀ sí excellent therapy academy kó lè mọ extramural class tí ó improve academic performance rẹ̀ ní ọjọ́ mọ́ rí ọgbà máàkì wọ́n bá fún ṣẹ́ mẹ́wàá tipátipá ní ìgbà mẹ́rin bẹ́ẹ̀ excellent therapy academy ẹ̀rọ ìlú ọmọ yín bẹ́ẹ̀ mathematics english basic science creative writing gbogbo ẹ̀ ní ń kún ọmọ online ni ẹ bá sì ti fún ọmọ bẹ́ẹ̀ ẹ̀yin náà rí i pé gbogbo ẹ̀ ní ó improve láwọn academic performance ọmọ téèyàn bá fi iléèwé tí ọmọ tí ó ń kọ tí nígbà tí ọ̀sà bá sálàáfíà nù ilé ibi tọ́mọ ti wá àwa ti ṣiṣẹ́ ti sà dáadáa ọmọ tí irú ilé wọn ọ̀bà tó kò lè mọ̀ wé torí yọ ọmọ ronú ni gbogbo ń tọ́jọ́ fọkàn sí títí sàǹkọ́ mọ́ n tí mọ́ fàánù àìríra wọn dóni lóríṣiríṣi náà àǹfààní wọn fẹ́ kí fídíò yòógùn jù ní ǹbà sọ yòókù ọ̀rọ̀ mi ò lópin sí ìwọ́n tó bá mọ̀ pọ̀ ọ̀lọ́kọ̀ kọ́ sọ ọwọ́ pátá rẹ tó bá ń ṣe zìnà kiri wọ́n kó bá rẹ ni o èmi ò sì ń bẹ́ ọwọ́ mi rẹ̀ ọwọ́ adé àgbo funfun ẹni láìwọ́ gílọ̀ọ̀fù o wọn ò sì ń bẹ́ o àti wọn ti lọ́kọ ńlọ́wà fún bó bá wù ọ́ lọ́mọ ṣe zìnà kó láwọn kan náà sọ ó mọ̀ bóyá ẹni tí ń sọ gan òṣè ọkàn àkóbá rẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ.